ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà ṣe dáadáa ni mo bá yín ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tó ń lọ lọ́tùn lósì ọ̀rọ̀ tó ń jà ràìn lórí ayélujára tí a mọ̀ sí social media ó náà la fẹ́ sọ̀rọ̀ nípa lénìí ẹ wúkú tí mo wà wípé lórí ètò wa níbi àwọn ìròyìn tó ń lọ lọ́tùn lósì nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actresses ni a máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò wa níbí yìí ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tí a fẹ́ sọ lénìí ni ọ̀rọ̀ arábìnrin kan tí a mọ̀ sí AISHAT RAJI bí ó ṣe deny arákùnrin tí a mọ̀ sí Austin Emmanuel ọdẹ mọ̀ wípé ìjà ńlá wà lẹ́rìn Austin Emmanuel pẹ̀lú arákùnrin tí a mọ̀ sí ITELE pẹ̀lú ọmọọṣẹ́ ITELE tí a mọ̀ sí Kemity ìjà ńlá wà lẹ́rìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí AISHAT RAJI ṣùgbọ́n ọ̀rọ̀ tí AISHAT RAJI òun là mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lénìí bí ó ṣe deny Austin Emmanuel wípé òun ò ní nǹkan kan ní ṣe pẹ̀lú Austin Emmanuel látìgbà tí àwọn ti mọ́ra ó ní kí ló ń ṣẹlẹ̀ ẹ má tí ì jẹ́ ká sọ̀rọ̀ báyìí tí ẹ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí tí ẹ fẹ́ gbọ́ bí gbogbo ọ̀rọ̀ yìí bí ó sì lọ láti bẹ̀rẹ̀ títí dé ìparí ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa lọ lórí ètò wa níbí yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fọ́nrán yìí nìyí tí ẹ ń bá fídíò wa pàdé ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè ìjà ńlá bẹ̀rẹ̀ ò lẹ́rìn Austin Emmanuel pẹ̀lú AISHAT RAJI bí ó ṣe deny rẹ̀ wípé òun ò ní nǹkan kan ní ṣe pẹ̀lú rẹ̀ rí láti bẹ̀rẹ̀ tí àwọn ti mọ́ra látìgbà tí àwọn ti mọ́ra ṣùgbọ́n ò ní interview kan tí Austin Emmanuel tí ó ṣe ó sọ wípé ó ní lára arábìnrin yìí tí a mọ̀ sí AISHAT RAJI ó ní lára rẹ̀ ni òun ti kọsẹ̀ nígbà tí òun kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé àwọn marketers àwọn Olasco àwọn Toymax wípé gbogbo wọn gbìmọ̀ pọ̀ ni nítorí AISHAT RAJI láti gbé òun wálẹ̀ ó ní ìkan lára àwọn marketers wọ̀nyí ó ní ìkan lára wọn fẹ́ AISHAT RAJI nígbà náà lọ́hùn-ún ẹ̀yin èèyàn wa pẹ̀lú gbogbo evidence wọ̀nyí àti wípé àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn tó súnmọ́ wọn nígbà náà lọ́hùn gbogbo wọn ló jáde tí wọ́n sọ̀rọ̀ wípé àwọn méjèèjì ń fẹ́ra ṣùgbọ́n instead tí ó yẹ kí AISHAT RAJI kí ó jókòó kí ó dẹ̀ accept wípé òun fẹ́ Austin Emmanuel níṣe ni arábìnrin yìí deny ò ní orí social media ó deny wípé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ rí bó tilẹ̀ wù kó ṣe kéré mọ́ ó ní orí set nìkan ni àwọn ti máa ń pàdé ẹ̀yin èèyàn wa ìjẹ́ betrayal kọ́ ni à ń pè léyìí báyìí kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ITELE àti Austin Emmanuel la ṣe ń jẹ lẹ́nu tá ò tí ì jẹ tán tí ọ̀rọ̀ AISHAT RAJI tí ó tún pẹ̀lú rẹ̀ báyìí ẹ̀yin èèyàn wa kílẹ̀ lérò nǹkan tí a bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ lórí rẹ̀ èmi ọmọ yín èmi ọ̀rẹ́ yín èmi àbúrò yín Ìjìnlẹ̀ ọmọ Yorùbá òun ló gbé ètò yìí wá sí ojú gbígbọ́ yín ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe rere nígbó tilẹ̀ wù kí ó ṣe kéré mọ́ rere ló pé ìkà ò pé ẹ̀yin èèyàn wa lẹ́nìí a kò ní rí jù báyìí lọ ìròyìn ní ṣókí tí àmúwá fún yín rèé ire lójú gbogbo ọmọ àrí ó tún dọjọ́ míì ọjọ́ rèé ó dìgbà.